lọ sọ àwọn mi o wípé iṣẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbàrà markaz la bẹ̀rẹ̀ nígbà ọ̀yá tí mọ́sálásí ń dìde dúró tán a gbé ọ̀rọ̀ tahajjud tí wọ́n gbé wọ́ pé ká máa sàsíkiri lórí òrùn jọ́nà nínú àwọn tààjọ bẹ̀rẹ̀ tahajjud ń jọ́nà lọ́hun tá a máa lọ lè sàsíkiri ń jọ́nà Dr. Abdul Fattah Sarumi ó wà ńbẹ̀. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Oníkàwá náà ní mọ̀ parẹ́ ọjọ́ ìpé tàbá ní ká dákẹ́ ká pa òdodo mọ́ àríkínú Ọlọ́run láyé kódà àtúnlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ní àkíyàmà. Ìjẹ́ wàhálà àwọn kan àtòógùn àwọn kan Ọlọ́run tí wọ́n gbà wájú kọjá tàbá wá fi ládá wọn àti ogún wọn àti iṣẹ́ wọn tàbá fi pamọ́ látún ojú rẹ̀ níwájú Ọlọ́run. Ẹ̀rí ìṣẹ́jú kan, wákàtí kan, ọjọ́ kan, ọ̀sẹ̀ kan, oṣù kan, ọdún kan. Ọmọlúwàbí ènìyàn ò ní tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé kó gbé ìsìmáàmù lọ́wọ́. Àbí kọ́kàn wá lọ́fẹ̀ẹ́ lófò kọ́mọ̀ ní orí pa kankan nínú. Nítorí pé ń ta ti lò nínú sẹ̀mí ayé. Tá a bá lò síbi iṣẹ́ kan ni a bá lò sáàyè kan ni yíò ti tún lọ nínú sẹ̀mí ayé tá a máa kà fún pé a tún máa lò. Èyí tó tún kù tí tó ń bọ̀ wá tá a ti lò ní a máa retí. Tó jẹ́ pé gbogbo a sì lò bá ti lò sí lọ́wọ́ ẹnì kankan Ọlọ́run ló wà. Àwọn awuyewuye àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan làwọn èèyàn ń tẹ́sì mi tí wọ́n ń sọ sórí ọ̀dọ̀ mi. Wọ́n sọ sórí bọ́ọ̀sì mi, àwọn tí wọ́n kọ ní kíkọ, àwọn tí wọ́n sọ lọ́rọ̀. Ló jẹ́ fọwọ́ lẹ́rán láti jó nínú sàtìkì náà bóyé. Àmì tí mo tún padà tún wá rí lérí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń kọ́, mo wá rí bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tí àwọn míì ń fẹ́ máa pa lérí ọ̀rọ̀ ilé kéwú Darul Kitab wa Sunnah yìí náà wọ́n da lórúkọ wọn sápà wọn yànnà ní ọ̀rọ̀ yẹn wọn ò gbé ọ̀rọ̀ yẹn láti kùn débi tó ti yẹ kí wọ́n gbé. Ọ̀rọ̀ náà ó lè kílíà sọ́dọ̀ àwọn apá kan tí wọ́n bẹ lónìí. Ọ̀rọ̀ náà ó lè má kílíà fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn pàtàkì jùlọ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kéwú tí wọ́n kọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí ò lè yé yín láíláí. Àwọn tí ó jẹ́ ó yé yín àbí tí wọ́n bá sàlàyé kí ni òkodoro ìmọ́lẹ̀ tí ń bẹ ń bẹ. Àmọ́ wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ díẹ̀ náà ní sọ àmọ́ wallahi òdodo lọ́pọ̀ jù mẹ́. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí tó bá jẹ́ pé ọ̀rọ̀ yìí tí ń bá wí tán tó bá jẹ́ pé irọ́ bá wá ń bẹ ń bẹ ẹni tọ́lọ̀ bá ní kó ní mọ̀ pa rẹ̀ bá jẹ́ wọ́n wí ìtàn fún ọ ẹni tó ju ìtàn bá sojú rẹ̀ ni mo fẹ́ kó jáde kó challenge mi pé irọ́ ni mo pa. Ìfẹ́ wọn ni wọ́n pé o ìfẹ́ wọn ni wọ́n pé ẹni tọ́rọ̀ bá sojú rẹ̀ tó wà ń bẹ tó mọ̀ ìpìlẹ̀ rẹ̀ ó ní kó jáde kó fún mi lé sí ọ̀rọ̀ náà. Àmọ́ Ọlọ́run rá níyàn mi o Ọlọ́run ọba lékè ọlá bó ṣe rá níyàn àti dínà rabbukum ni a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura. Àníyàn tí kálukú fi ń sọ̀rọ̀ àtẹ̀yìntẹ́ fi ń sọ̀rọ̀ náà tó Ọlọ́run ló rá níyàn kálukú a lè máa sọ̀rọ̀ lẹ́nu kọ́rọ̀ má sì dédé tí ń bẹ nínú àníyàn àmá níyàn tí kálukú wa tá a fi ń sọ̀rọ̀ Ọlọ́run ló ní kò sẹ́ni kankan tó ṣe lè ṣe dá tó lè ṣe ẹ̀san àníyàn láyé ní kìí ṣe Ọlọ́run. Àmọ́ kìnnìkan ni mo fẹ́ kẹjẹ́ kálọ̀ lè mọ̀ lámàdájú ni pé Olúwa ọba lékè ọlá yìí tó ń sàlàyé fún wa Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim wadhkuru idh antum qalilun mustad'afuna fil ard takhafuna an yatakhattafakumun nas fa'awakum wa ayyadakum bi nasrihi wa razaqakum min at-tayyibat la'allakum tashkurun. Gbogbo tó wù kálukú wa ká lè dá lónìí ká jẹ́ lónìí ẹjá rántí àná ẹjá rántí pìlẹ̀ ẹjá rántí ìjọ́ tí kì ní tí ń jà nínú ẹ̀mí wa tí ń jà nínú ọkàn wa táwọn gbogbo la fẹ́ gbé sí gbogbo la fẹ́ lọ lórí ẹ̀ ẹjá wo ọ̀nà wo la fẹ́ wò tá ń sọ lérí bí kì ní yóò ṣe dàgbà sókè tó ṣe dẹ̀ tuntun rẹ̀ ẹjá wo bí kálukú wa bí kálukú tí ń lọ lọ́tún tí kálukú lọ lọ́sì dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ díẹ̀ ni mo fẹ́ sọ nípa ní kí náà kí ní gbogbo ẹnu sọ̀rọ̀ àmọ́ mo fi gbogbo yòókù lẹ̀ sọ́dọ̀ ọba tó lẹ̀sán kọ́nà wọn san kálukú lẹ̀sán àmọ́ ìjọ tí wọ́n bá fẹ́ gbé wùnyàn látẹ̀yìn lérí ní tẹ̀yìn fi wàhálà sí táwọn tí wọ́n travel lókèrè tí wọ́n lókèrè táwọn tí wọ́n lọ jámíà káàkiri tó dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kárí tí iṣẹ́ yìí dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kálukú tètè lọ bí tó yẹ kó lọ nínú ayé àbí gbogbo èròǹgbà tí yẹn fẹ́ dà láyé tí iṣẹ́ yìí dé kálukú mọ́lẹ̀ tí ò jẹ́ kéèyàn tètè rí dà á tí wọ́n bá fẹ́ fi iṣẹ́ náà ráre tí wọ́n bá sì fẹ́ ba iṣẹ́ náà jẹ́ mọ́yàn lọ́wọ́ dandan ní kéèyàn bọ́ta ọ́fíìsì ẹ̀rí nakil fuhadaka haisu shi'ta min al-hawa mal hubbu illa lil habib al-awwali. Gbogbo tó bá wùyàn nìyẹn lè fẹ́ràn lónìí ibi tó bá sì wùyàn nìyẹn lè rán ẹ̀mí rẹ̀ lọ ibi tó bá wùyàn nìyẹn lè fi ẹ̀mí rẹ̀ ọkàn fẹ́ rẹ̀ kéèyàn máa fi yà káàkiri kọ́ máa fi gbé káàkiri àmọ́ tó dá fún mi ènìyàn jù láyé ni pé gbogbo àwọn tó jẹ́ olùpìlẹ̀ olólùfẹ́ àkọ́kọ́ àgbọ̀dọ̀ fojú wọn gbolẹ̀ àgbọ̀dọ̀ fojú wọn rárẹ̀. Ọ̀rọ̀ díẹ̀ nípa Darul Kitab wa Sunnah àwọn tí wọ́n ṣiṣẹ́ láwọn markaz tí wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n sì lákìtíyàn níbi àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n jẹ́ àwọn markaz àwọn tí mo fẹ́ dápọ̀ yìí kọ́dà wọn lè mọ́ kàásí wọ́n lè mọ́ rántí mọ́ àmọ́ jẹ́ kí wọn létí àmọ́ pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti bọ́ síwájú Ọlọ́run. Àkọ́kọ́ kágbélágbà Al-Ustad Dawood Abdelmajid Al-Fallah tí wọ́n bá ń gbómi lálẹ́ yìí wọ́n mọ̀ rántí ìjọ tí wọ́n sọ yìí pé alọ́lẹ́rálẹ̀ ìjẹ́ ìdásí Ustad Dawood Abdelmajid Al-Fallah kọ̀ wá láti ibi kankan látọ̀dọ̀ àfáwà Ibrahim Ad-Dakawi tó jẹ́ ọmọ kéwù wọn tó jẹ́ ajánásí wọn tí ń bẹ nígbẹ̀dẹ̀ wọn náà àfáwà tí wọ́n dá ilé kéwù ilẹ̀ ìpìlẹ̀ wọn ní ìfẹ́ wọn àkọ́kọ́ tí wọ́n fi ń pariwo rẹ̀ káàkiri gbogbo ayé àti gbogbo àwọn ènìyàn àti haraka wọn wallahi kò tayọ Sheikh Adam mo fẹ́ràn Sheikh Adam púpọ̀ mo like iṣẹ́ Sheikh Adam púpọ̀
iṣẹ́ Sheikh Adam ló sì wù mí lórí gbogbo nǹkan òun ló fà kí gbogbo àwọn ọmọ kéwú Sheikh Adam tí wọ́n ń gbọ́ sí títí fẹ́ Sheikh Adam bẹ nínú ẹ̀mí wọn ló fà kí kálukú sọ mí ti ara sọ kan wọn sọ ẹ̀mí ara wọn sọ kalẹ̀ sí àyìnà àníṣe nakil fuhadaka haythu shi'ta min al-hawa mal hubbu illa lil habib al-awwal àwọn markazi ni al-ustaz Dawud Abdulmajid Alfanla káfí wọ́n sàgbà lálàkọ̀kọ́ wọ́n mọ̀ sí ìjọ tààrà lẹ́ni ìjọ tí wọ́n lọ bẹ̀ tí wọ́n mọ̀ lọ lè sáwọ́kọ́ ọlọ́run lóòrùn lọ́sàn lálẹ́ ní nítorí tọ́lọ́run látara fi kí sí ọlọ́run sáré dàgbà láyé náà ẹ̀kejì bàbá wa àgbà Imam wa ní sàwọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí tọ́bá dàbí ọ̀rọ̀ kí wọ́n dé jáde wọ́n challenge mi òun lè ṣe challenge lórí ẹ̀ ẹ̀kẹta àwọn àgbàlagbà anúlé tọ́jọ́ mọ́rkázì náà ni ẹ̀kẹta nínú àwọn tọ́jọ́ mọ́rkázì táàjọ́ ń lọ táàjọ́ ń bọ̀ wá níbi haraka níbi gbogbo sẹ́kọ̀ọ́ kan òun náà ni Sheikh Abdul Qadir Meimasa afá Qadir Meimasa ló mú afá tawhidi ń dára bí òun ló mú dání àtàwọn tó bá wọn sáré gàmbàrí nínú wọn nínú àwọn markazi ni bàbá wa àgbà ajánẹ́sí àná ọlọ́pàá bá lékún ìkẹ́ àti kẹ fún alákìyàmà Sheikh Hassan Baturi léyìí tí bàbá tó bímọ lọ́mọ náà yọ̀ǹda wọn fáyì náà nínú àwọn markazi ni nínú àwọn ìpìlẹ̀ náà kò sí nǹkan kan tó fà tí mo fi bọ́ta tí mo fi sọ̀rọ̀ yìí nítorí àwọn tí wọ́n kọ ìtàn wọ́n da ìtàn Daaru Kitab wa Sunnah yẹn wọ́n dàrú àwọn kan bẹ tó jẹ́ pé kọ́lá àwọn ti parí iṣẹ́ tán kí wọ́n tó débẹ̀ tí wọ́n sì ń kó kọ wọn pé nínú àwọn àkọ́kọ́ ni wọ́n wà rárá ẹ má dàrú mọ́ra wọn ẹ dákun tó tọ́lọ́ afáwa Hassan Baturi ẹ̀rọ jálùkì àwọn ọ̀dà fún wa nínú àwọn àkọ́kọ́ tọ́jú wọn markazi táàjọ́ ń lọ táàjọ́ ń bọ̀ wá níjọ́ náà aláì ni wọ́n wà èmi tẹ́bi náà kéré èmi náà bẹ̀lẹ́ àrẹwà pẹ̀lú sábà bí ẹni tó jẹ́ pé òun náà ni Hamzatul Wasil alálùbáríkà ni Ad-Da'iyatul Kabir al-Allama Sheikh Abdul Latif Maikabara tó jẹ́ pé sílísílà àwọn tí wọ́n pọ̀ jù ní ilé pàtán àfá ṣéhù pẹ̀lú àfá ibi wọ́n ti pàdé àmọ́ mo lè pàtán àfá Hassan Baturi mo lè pàtán ní bí a ti pàdé látọ̀dọ̀ àfá Latif Maikabara lọ́nkọ̀ bá sàlékún kí alékún kẹ fún wa la ilaha illallah tó gbogbo ẹ̀yìn tẹ́ ń kọ́ àtàwọn tí ìsara wa tí wọ́n ń dákọ̀ wọ́n kọ̀kọ̀ púpọ̀ ẹ̀dàpẹ̀ sí ẹbẹ̀rù Ọlọ́run àwọn ọmọ kéwú láàyè náà táwọn náà ń kọ̀kọ̀ púpọ̀ ẹbẹ̀rù Ọlọ́run ẹlọ́dí wádìí dáadáa bí mo ti kéré máa yé mi mo kéré jù láàrin ọjọ́ náà lọ níjọ́ wọn bẹ̀rẹ̀ bí wọ́n ti bẹ̀rẹ̀ mọ́sálásí dé máa kọ́kọ́ láti kí èmi tí mo pẹ̀lú mọ́sálásí náà ni wá sí àkọ́kọ́ tá àkọ́kọ́ sí ní Daaru Kitab wa Sunnah èmi tí mo kọ́kọ́ jánà sí fún wọn ni wá sí jọ náà gbogbo tí jáwọn àfáà lọ ní yà yìí lásì wá sí lásàdúwà fún àfáà Latif Maikabara bẹ́ẹ̀ àfáà Hassan Baturi bẹ́ẹ̀ àfáà Abdul Qadir Meimasa wọn bẹ́ẹ̀ nínú àwọn tó jáwọn markazi wọn ni mú sọ àwọn mí o nípe iṣẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ gbára markazi láti bẹ̀rẹ̀ nígbà ọya tí mọ́sálásí dìde dúró tán abẹ́ ọ̀rọ̀ tahajjud tí wọ́n gbé wọ́ pé ká máa sàsíkiri lóòrùn níjọ́ náà nínú àwọn tààjọ bẹ̀rẹ̀ tahajjud níjọ́ náà lọ́hun tá máa lọ lè sàsíkiri níjọ́ náà Dr. Abdul Fattah Sarumi ó wà ńbẹ̀ afáwa Ọ̀gáníjà Abdul Hakim Ọ̀gáníjà ó wà ńbẹ̀ àtàwọn àmì tọ́lọ̀ bá ní wọ́n wà ńbẹ̀ èmi náà wà ńbẹ̀ afá Latif Maikabara wà ńbẹ̀ afá Sheikh Meimasa tí wọ́n ṣe àsíkiri tábẹ̀rẹ̀ àsíkiri lẹ́yìn àkàbí yẹn lálẹ́ torí gbogbo ẹni tó bá fi dáadáa tó bá fi bẹ̀rẹ̀ ayé tó ṣe dáadáa sáàjì kan ẹ má jà fi dáadáa wọn láre ẹ má jà gbàgbé olóore ẹ má jà fojú olóore gbalẹ̀ ẹ má jà fojú olóore gúlẹ̀ ẹ má jà gbàgbé olóore ẹ má jà gbàgbé àwọn ẹni àkọ́kọ́ before kọ́rọ̀ a wà dá ilé kéwú kan wà dá ilé after tí wọ́n wá dá ilé kéwú lẹ̀ tán lọ́pọ̀lọpọ̀ àwọn afáàtẹ́ ìdá kọ̀yẹ́ sẹ̀sẹ̀ mọ́lé wá afá wa sàlejò kọ bá wa bẹ̀rẹ̀ Daaru Kitab wa Sunnah ní pìlẹ̀ sẹ̀sẹ̀ ọba wọn bẹ̀rẹ̀ nípa àwọn dá ilé kéwú lẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàtẹ́ ìdá kọ̀ yìí gbogbo àwọn tẹ́rẹ tí wọ́n wáyìí kìí ṣe pé wọ́n jọ bẹ̀rẹ̀ sẹ́rí pìlẹ̀ wọ́n bá wọn lẹ́nu sẹ́ni afáwa àwọn afáàtẹ́ ìdá kọ síbẹ̀ àwọn míì wá bí wọ́n ti wọlé bẹ́ẹ̀ náà wọ́n sì jáde padà àwọn tí wọ́n tó jẹ́ àwọn markazi tí wọ́n tó jọ bẹ̀rẹ̀ ẹsẹ́ tí wọ́n kìí sọ àwọn tó jọ malọ́rin ni mo ń sọ yìí àwọn tí wọ́n jọ markazi tí wọ́n jọ bẹ̀rẹ̀ ẹsẹ́ nípìlẹ̀ náà tó jẹ́ pé nígbà tí wọ́n dá diploma lẹ̀ náà àwọn náà ní ibùdásí àti iṣẹ́ dáadáa táwọn náà ṣe síbẹ̀ òun náà ni Dr. Usman Abdulsalam Al-Thaqafi àwọn gan ni wọ́n gbé ọ̀rọ̀ àásìdá diploma lẹ̀ gbogbo bí wọ́n ti ń lọ Zaria bí wọ́n ti ń lẹ pósítà bí wọ́n ti ń ṣe wàhálà tí wọ́n ń ṣe fìtínà bàbá yìí gangan lóru lérí nínú gbogbo wọn bàbá yìí ni ó rù lérí òun náà ló ṣe sílísílẹ̀ àti gbogbo àwọn ará Ìbàdàn àwọn ará Ìwó àwọn ìsìlámù díìnì tẹ́ ń pàtàkì rẹ̀ tẹ́ ń kọkalẹ̀ yìí ni wọ́n fi wọlé wá ẹ má dàtàn ẹ dákùn tó lọ́wọ́ àwọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí láyé mọ́ àwọn mí ń bẹ láyé tá a fi ṣe dáadáa wọn tá a fi hayé tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ tí ó sì yẹ kó pamọ́ afáwa Usmanu yìí Abdulsalam yìí Ìwó ọmọ Ìwó yà ni wọn àwọn ni wọ́n wà ní Jami'atul Hikma yìí àwọn ni wọ́n kọ́kọ́ rú ọ̀rọ̀ àwọsí diploma tí wọ́n lọ sọ́tọ̀ tí wọ́n lọ sósì tí wọ́n ṣe fìtínà tí wọ́n ṣe wàhálà lórí ẹ̀ àwọn ni wọ́n pe Dr. Fawzi Fasasi àwọn ni wọ́n pe wá látara Dr. Fawzi Fasasi tí wọ́n ti ń wá lọ́pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n wá láti Ìbàdàn láti bo ní kálukú fi wọlé wá ọ̀rọ̀ tàbí tí mo ń pa yìí tó bá dàbí ọ̀rọ̀ ẹni tó ní kí wọ́n jáde sí mi kí wọ́n ní mo parọ́ àbí mo gbé tó jù mí ò tó wọ́n mọ iye ọdún tí mo gùn tí mo lò látara bá fi jí sí Ọlọ́run
ibẹ̀ ni mo bí ọmọ àkọ́kọ́ sí, ibẹ̀ ni mo bí ọmọ kejì sí, ibẹ̀ ni mo bí ọmọ kẹta sí. Wọ́n mọ wàhálà tí mo ṣe lọ́sàn lóru, àmọ́ mi ò fẹ́ kẹ́ni kan san mí lẹ́san. Ọlọ́run wa bá tó lẹ̀san lọ́dọ̀ mo fẹ́ kó san mí lẹ́san látọ̀dọ̀ rẹ̀. Mo mọ ọjọ́ tá mo ní ìyá tí mo ní bàbá àti ń pa wọ́n tí kò léde ní lọ́bì kankan tó jẹ́ pé lọ́lẹ́ ní mo lọ takú síbẹ̀ ni látara sí Ọlọ́run ni. Àníṣe pásítọ̀rù is hantum qalilun mustad'afuna fil ard. Ẹjẹ́ rántí o, níjọ́ tí kálukú wa táwọn wáyé lọ́wọ́ tá ń dààmú lọ́tún tá ń dààmú lọ́sì. Tá ń kó tá ń lọ tí ò sójú oorun tí ò sí fìtínà. Ọlọ́run mo tún wọ lásìkò oṣù tí mo tún wáyé mo fi bíọ́. Mo fọlá istijaba tí ń bẹ lásìkò yìí mo fi bíọ́. Mo fọlá ìrí rẹ tó jẹ́ pé iṣẹ́ rẹ ò sì tó nígbà kan mo fi bíọ́. Mo fọlá bó ti tóbi tó tọ́ haranta tó jẹ́ pé ojú ẹ̀dá kan kọ̀ọ̀ká kò sì tó láyé mo fi bíọ́. Gbogbo ń taari ta ṣe sáyé ń dákun mọ́ dàrú aláyà mọ́ lọ́fẹ̀ẹ́ èyí tó jẹ́ àwọn ológun jùlọ Ọlọ́run. Ẹjẹ́ rántí mustad'afuna fil ard takhafuna an yatakhatafakum an-nas. Níjọ́ tá ń sunkún pé bóòlù yóò sì dúró bóòlù yóò sì jókòó. Kódà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàmì tẹ padà rọ́rí wọ lónìí tí kálukú padà wá ń pariwo pé bẹ́ẹ̀ àwọn afá alágbájá àwọn ilé lágbájá gbogbo àwọn tí ń dá sí lẹ́yìn wàláhì iṣẹ́ ti nàró tán. Iṣẹ́ àwọn ẹni àkọ́kọ́ ti gbà, àníyàn ti gbà, sàárà ti gbà, àdúrà ti gbà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé kọ̀ọ̀kan tí wọ́n padà wá ń tìbọ̀, wọ́n bá mi kábára ń bẹ̀ ni, wọ́n bá lè mìíràn sáà ń bẹ̀ ni, wọ́n bá lè bàtúrè ń bẹ̀ ni, wọ́n bá ọ̀dọ̀ àfáwà ìmáàmù àgbà nísàwó wọ́n bá wọn bẹ̀ ni. Èmi bẹ́mi náà ti kéré mọ́ yìí, wàláhì wọ́n bá mi bẹ̀ ni, torí mi ni mo wà láàrin wọn tí mo kéré jù jọ náà. Àjọ jíṣẹ́ Ọlọ́run ni kí n sọ tàwọn tí wọ́n tún wà ní sọlágbẹ̀rú tí wọ́n tún jẹ́ àfá láwọn àfáwà Mustapha mi sọ pé bọ́yá wọn náà sí bẹ̀rẹ̀ ní wọ́n mọ́ parẹ́ àmọ́ pé yàn ń dúró lọ́sàn lóru lẹ́rí àyè náà ní láfẹ̀mí kalẹ̀ fún torí tọ́lọ́run gbogbo yàn máa kéwú tẹ́mọ̀ kọ̀ọ̀kan ẹ̀dàkùn ẹmọ tẹ́mọ̀ kọ̀ ẹ̀dàkùn torí tọ́lọ́run ẹmọ́ kọ̀kọ́ kọ̀ ẹmọ́ kan tó jẹ́ pé tó bá díjọ́ gbé di àkíyàmọ́ tó bá di lọ́la yín tọ́lọ́run padà bá fi hàn yín nípa pé ikú àbùsí ọ̀rọ̀ àbùsí ẹ̀yìn ń sọ wàláhì kọ́mọ́ di àbálẹ́jọ bú fẹ́ni kọ̀ọ̀kan yín ọmọ kéwú mélòó ló fẹ́ dá sọ̀rọ̀ tẹ̀lé tí ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yẹ ojú tani tó ṣe tálẹ́ni tó mọ̀ parẹ̀ tálẹ́ni tó mọ̀ pilẹ̀ tálẹ́ni tó mọ̀ gbà tí wọ́n bẹ̀rẹ̀ sẹ́ àwọn ojú àwọn olóṣe ìtàn kí ni wọ́n pa fún ó sí kankan tó pìlẹ̀ ilé kéwìyàn tọ́ta markazi látara kẹni ìfẹ́ markazi mo lè kú torí markazi tó bá kún pé bọ́rọ̀ markazi náà ni mo lè sí bákan wọn ló pìlẹ̀ gbogbo ẹ̀ láyé yẹn ní gbogbo kálukú fi sọmítì ẹ̀mí ara wọn sọmítì ara wọn sọmítì ọkàn wọn àmọ́ gbogbo sẹ́tẹ̀rì tí kálukú ń ṣe kò sẹ́nì kan tó rí tí ẹ̀san bìkan nítorí pé ẹ̀san èèyàn kò lè tán ẹ̀san tí wọ́n san fúnra wọn àti iṣẹ́ tí wọ́n bára wọn sí àtìrànlọ́wọ́ tọ́lọ́ ni wọ́n máa rí láàrin ara wọn lọ́tán lónìí àmẹ́sàn kan tí ò ní tán láyé òun náà ẹ̀san tọ́lọ́ wọn bá ní kí ọlá tó bá sàn yẹn nítorí pé innama nut'imukum liwajhi llah la nuridu minkum jazaa'an wala shukura ọ̀n tó bá jọmọ lóàbí láyé ọmọ rí tí ẹ̀san lọ́dọ̀ mi nìyẹn torí pé tẹ́ bá fẹ̀mí ẹ̀san sí lọ́dọ̀ mi ènìyàn ó súnmọ́ kẹ́ má rẹ̀ sàn ọjọ́ pé tẹ́ẹ̀ tí ò ní dùnmọ̀ yín lẹ́gbọ̀ tí ò ní dùnmọ̀ yín òun náà lẹ́rẹ̀ after tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí dẹ́rí tí wọ́n lọ tán òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ akọ̀mọ́ kéwú ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn míì fi máa ń rọrí wá tí kálukú fi ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sì ń lọ wọ́n jáde bí mo sì kéré mọ́ bí mo sì wà ń bẹ̀ gbogbo ọmọ kéwú tí ó bá jáde kọ́ ọmọ tọ́sọ̀ lọ bí afá àtúmọ̀ nílé kéwú tọ́jà afá wa gbà èmi tó tọrọ mọ̀nà Ọlọ́run fún wa mo tọrọ ìmọ̀nà Ọlọ́run fún wa mo tó tọrọ mọ̀nà Ọlọ́run fún wa èmi náà tọrọ fúnra mi ibi tí wọ́n lọ Ọlọ́run sì wọ́n lẹ́ni tí ó ṣe padà kò sí nǹkan kan tẹ́lẹ̀ tó pilẹ̀ Daaru Kitabi wa Sunnah tó fi di pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dá ọmọ síbẹ̀ jù nílọrin àyà àti gbogbo níta mo markazi ni wọ́n síbẹ̀ mi ni mo bá ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ̀rọ̀ láwọn àfá pé ẹ máa bọ̀ wá àwọn markazi náà ni iṣẹ́ markazi náà ni wọ́n ṣe lọ́tún ló sí lẹ́kọ̀ọ́ káàkiri síbẹ̀ mi ni wọ́n fi àwọn ọmọ sí lọ́dọ̀ síbẹ̀ mi ni àwọn bàbá yẹn mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ èmi ni wọ́n mọ̀ tí wọ́n ká àwọn ọmọ sí lọ́dọ̀ síbẹ̀ mi náà ni mo fi wọ́n lọ́kàn balẹ̀ pé iṣẹ́ markazi náà ni láàyè yìí gbogbo àwọn ilé kéwú yòókù ẹ má bínú torí tọ́lọ́run mo fà náà bí mo fi bẹ̀yìn ẹ dákun gbogbo ilé kéwú tí bá dákọ̀ yìí ẹ má bínú mi ò fojú kéré yìí o mi sì fojú kéré sẹ́yìn mi sì lẹ́yìn jámọ̀ kankan mi sì lẹ́ tó ẹ̀ tó kankan àmọ́ tó bá di lónìí tí nǹkan bá fẹsẹ̀ múlẹ̀ tán tá bá wá lẹ́yìn ilẹ̀ wà ń bẹ́ ipé kọ̀ sáwà máa ń lónìí ẹ jẹ́ kí n wá sọ fún yín pé gbogbo jọ́ta àti sintan sí láyé ń jọ ní wọ́n ránṣẹ́ pé yín kẹ́ mọ́ bọ̀ wá tí wọ́n fi ń ṣe yànnà láyé náà níjọta ní àlejò tó jẹ́ àlejò gidi ní àlejò sán ta ní láti ta àdàbíyà ni wọ́n ránṣẹ́ sí ni kọ́ wá jòkó gẹ́gẹ́ bí alibátọ̀ àdàbíyà jọ náà àbálífà bàbá alágbàjì ni wọ́n ránṣẹ́ sí àbí àlífà bàbá alágbàjì ni wọ́n ránṣẹ́ sí kò sẹ́ni kankan tẹ́rí tí wọ́n fi wípé ìjọ náà lọ́hùn Sheikh Muhammad Habibullahi Adam Abdallah Al-Filori Khalifatu Sheikh Adam lọ́wọ́ ìjọ mùtẹ́rí àbí lárúbáwọ́ tó wá láti Kuwait gbogbo ayé ló pé níjọ́ náà lọ́hùn gbogbo mùsùlùmí gbogbo lọ́rùn yìí ló pé níjọ́ náà lọ́hùn ìjọ wọn pé àfáà yìí náà lọ gba máìkì ìdírò yìí náà lọ gba máìkì tó ti tẹ́síkì ayé lójú gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo ayé àtàwọn lárúbáwá náà ipe ẹni tẹ́ gbéṣẹ́ fún èèyàn ni ẹni tó fi sẹ́ràn ni fídíò náà wọn bẹ̀rẹ̀ ọ̀dọ̀ tiwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ ìjọ náà gbogbo kálukú wa náà làgbọ̀ gbogbo wa náà làwọn bẹ̀ wọ́n fún yín ní gáyàtọ̀ ìtẹ̀rọ̀m ni wọ́n ṣe lójú gbogbo ayé ìjọ náà ní bàbá wa mùdírù markazu tó ní ẹ̀rọ sẹ́sí wọn wá pàbí tí wọ́n lọ tì ẹjá náà tí wàskuru is hantum qalilun mustad'afuna fil ard takhafuna an yatakhatafakum an-nas fa awakum wa ayyadakum bi nasrihi wa razaqakum min at-tayyibat la'allakum tashkurun injo tay gan fora yin tebe se walimatul qur'an walima ìyàwó tá man ṣe ní lọrin alibatul adabiyya ni wọ́n wá ní àbí ta wọn wọ́n wọ́n kan wọ́n ránṣẹ́ sí kò sẹ́ni kankan tí wọ́n wá láti markazi wọ́n ti wá الشيخ حبيب الله آدم عبد الله الفلوري والشيخ المرحوم الشيخ عبد الله انداسلاتي والشيخ داوود عبد المجيد الفانلا àti gbogbo àwọn ehatu tadris nínú markazi àwọn ni wọ́n kún sí ilé sola pẹ̀lú tí wọ́n bọ̀ báyìí njo náà ọjọ́ kan nínú ọjọ́ yìí láyé tẹ́ gboro bàbí ọjọ́ ẹ̀yẹ kan nínú àwọn ọjọ́ tẹ́ gboro bàbí àti ẹ̀yin àti gbogbo tí jọ mo kebula papọ̀ bàbá yìí fi time wọn lẹ̀ wọ́n fásitì wọn lẹ̀ wọ́n attend sí yín gbogbo àwọn tá bá ní wọ́n wà ńbẹ̀ lónìí ẹ dákun ẹ já sọ fún àwọn àlífà àwọn mélòó ló wà ńbẹ̀ ìjọ náà
àlífà mélòó ló wà ńbẹ̀ kí la wá fẹ́ ṣe nílé tọ́jẹ́ ilé kí ó ní Darul Kitab wa Sunnah tí gbogbo markazu ní pọ̀bá ìdìbò ìjọ náà àdàbí àtẹ́bá ti bá ń lọ bẹ̀ lónìí kọ́kàn mọ̀ ìpé ìjọ tí ilẹ̀ dá tí ó sáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́ lọ́pàá sábàbí tó fi ráyò àjọ pilẹ̀ kò sí àdàbí àkátà àjọ pilẹ̀ ayé ojú atẹ́gùn ni mo ti ń wòye ọ̀rọ̀ tó bá rí bẹ́ẹ̀ kí wọ́n jáde sí mi kọ́ challenge mi kásì mọ́ àdàbí àwọn tájọ bẹ̀rẹ̀ àní nakil fuhadaka haisu shita min alhawa àbáwo mal hubbu illa lil habibil awwal ìfẹ́ àkọ́kọ́ ìdákẹ́ mẹ́jà fojú rẹ̀ gúlẹ̀ gbogbo kálukú ni wọ́n lọ bí tí wọ́n fẹ́ lọ́nà ayé ní kálukú ní freedom ayé yẹn ló fa sábàbí táwọn náà fi wà lójú kan àgbò ìṣẹ́ pé kò wùwá láti tẹ̀síwájú lẹ́yìn tàtà parí ẹ̀kọ́ tó mú mi darapọ̀ mọ́bẹ̀ yẹn gan láti pèlè sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ òun náà ni tí a bá wà bẹ̀lẹ̀ tí mi kábàrà tó sọ fún mi pé a bá sẹ́wẹ́ ma bọ̀ wá pẹ̀lú kọlọ́dọ̀ wá mí ní àfihàn ní kẹlẹ̀ lárúbá kàsí kìnnìkan lẹ́nu wọn bá tọ́nà ní ká mọ̀ ìjọ náà walillahi alhamd àmọ́ gbà tí sẹ́ dérí iṣẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tẹ́ ń bẹ̀ mí ọ̀fà sábàbí kí n ráì jáde mọ́ nítorí ẹ̀bánújẹ́ bàbá tó bí mi lọ́mọ torí ẹ̀bánújẹ́ àwọn ilé wa bí mo torí ẹ̀ jáde mo torí ẹ̀bánújẹ́ tí wọ́n bá ń pè mí pé wọ́n sọ wá jókòó lójú kan ní ma ní ìjókòó lójú kan lójú tí lẹ́rù tí mo ti jókòó lójú kan lọ́dọ̀ Ọlọ́run ìjókòó lójú kan màkàmà mi ga lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú sẹ́tẹ̀rẹ̀ tí mo sì ẹsà sí ẹjẹ́ sí pẹ̀lú ìkìláàsì bàbá tó bí mi lọ́mọ ìjọ tí bá jáde tí bá ní lọ bẹ̀ yóò sọ fún mi pé mọ́rò kúrò sáfà rẹ̀ bá sì jẹ́ ká ní ìdúdú sáfà rẹ̀ gbogbo iṣẹ́ tó bá ní kọ́ máa sí pẹ̀lú lókọ̀ kankan má dá o má sì sàbòsí pẹ̀lú rẹ̀ wá sí gbẹ̀yìn tí bàbá máa ń sọ fún mi títí tán fi jáde kó láyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Darul Ulum tí wọ́n bá kó lé kéwú bẹ̀yẹn nírọ̀lẹ́ Darul Kitab wa Sunnah ni wọ́n sẹ́rí wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n wà ní Darul Ulum gbogbo àwọn àfáà tí wọ́n wà ní Darul Ulum ìjọ náà àwọn ni wọ́n fa sábàbí tí gbogbo àwọn ọmọ yẹn fi bọ̀ bá ń di Darul Kitab látara pé kí ni ẹ máa bọ̀ wá tẹ́ bá ti débẹ̀ rí míníà nígbà tí mo ti ṣe mu'adala níjọ náà ní Darul Ulum ilé kéwú mélòó ló kọ́ mọ wá síbẹ̀ gbogbo tọ́pọ̀ bá ń dìbẹ̀ látòkè látàwọn ọmọ markazi ní látàwọn bàbá markazi kò sẹ́ni kàtẹ́rí tó kún bẹ̀ lọ́kàn lókè nísàlẹ̀ wallahi ọmọ markazi ni wọ́n síbẹ̀ mi ó ní ọdún tí mo fi sọ̀rọ̀ wá pẹ̀lú inú kan kankan pẹ̀lú sí àṣekára àmọ́ mo fi gbogbo yòókù lẹ̀ sọ́dọ̀ Ọlọ́run àmọ́ àwọn sẹ́kàn máa ń bẹ àwọn ọ̀rọ̀ kan máa ń bẹ tọ́jọ́ pé ìwòní yọ̀ǹda ẹni tó wá díjọ́ gbẹ̀dẹ̀ àkíyàmá òun tó àwọn odò èmi lóògbé báyà àjọmọ̀ challenge ara bàbá èyí yọ̀ǹda yìí torí bí àbùsí lè ní àbùsí tó lágbára tẹ́ bá gbogbo nǹkan lẹ̀ fọlọ́ torí náà ìbàdí markazi nù ní léyìí tí mo mà lálàkọ̀kọ́ náà tí ẹ bá rí ọ̀rọ̀ mi tó bá jáde lẹ́yìn ọ̀rọ̀ tí mo sọ yìí tó jẹ́ ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ní àtakùn ní ìrètí rẹ̀ kì í sì tún wá gbé mi jáde wá fún mi. Subhana rabbika. If this message brought you value, help us reach more people. Subscribe sí Message to Communities láti gba ìmọ́lẹ̀ Islam tẹ̀lé Yorùbá.